níṣe ni awuyewuye tí ikú òjijì tó pa ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ kọ́lẹ́ẹ̀jì Dowen, Sylvester Oromoni ọmọ ọdún 12 péré túbọ̀ ń pọ̀ sí i. Láti ọ̀sẹ̀ tó kọjá, ọjọ́ túsìdeè 30 oṣù kọkànlá ọdún yìí tí Sylvester ti mí èémí ìkẹyìn ní ọ̀rọ̀ ikú rẹ̀ ti di àgbọ́ṣe hà látàrí àlàyé tí mọ̀lẹ́bí rẹ̀ kan, Perosin Oromoni, ṣe lórí ẹ̀rọ ayélujára pé àwọn akẹ́kọ̀ọ́ ẹlẹgbẹ́ rẹ̀ ni wọ́n ṣekú pa ọmọ ọ̀hún. Wọ́n nítorí akẹ́kọ̀ọ́ náà lòun ò bá wọn ṣe ẹgbẹ́ òkùnkùn tí wọ́n pè é sí ni wọ́n ṣe lù ú bíi kíkú bíi yíyè tí ìlùkulù náà sì já sí ikú nígbẹ̀yìn. Nínú ọ̀rọ̀ bòkẹ́lẹ́ kan tí ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ tó ń gbé yàrá kan náà pẹ̀lú olóògbé yìí sọ, bó tilẹ̀ jẹ́ pé kò dárúkọ ara ẹ̀, ó níṣejú òun ni gbogbo ìṣẹ̀lẹ̀ náà fi wáyé. Ó ní ìrọ̀lẹ́ ní nǹkan bíi aago 7 ọjọ́ Sátidé ọjọ́ 27 oṣù kọkànlá ọdún yìí làwọn sínìọ̀ bíi 6 já wọ yàrá àwọn lójijì ní ilé táwọn ń gbé nínú ọgbà iléèwé náà. Bí wọ́n ṣe wọlé ni wọ́n paná yàrá ọ̀hún tí wọ́n sì bẹ̀rẹ̀ sí lu ẹni tí wọ́n wá náà bíi ẹni luṣọ òfì. Látàrí ìṣẹ̀lẹ̀ yìí, ìjọba ìpínlẹ̀ Èkó ti pàṣẹ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 3 oṣù kejìlá yìí pé káwọn agbófinró lọ fi àgádágodo ńlá ti iléèwé Dowen pa, wọ́n sì ti ṣe bẹ́ẹ̀. Bákan náà ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Hakeem Odúmọ́sù àti kọmíṣánná fétò ẹ̀kọ́ abilékọ Fọláṣadé Adéfisáyọ̀ ti ṣàbẹ̀wò pàjáwìrì síléèwé náà. Ikọ̀ tẹlifíṣàn Aláròyé náà ṣàbẹ̀wò síléèwé ọ̀hún. Àbá ní títìpa, a rí àwọn fúláwà táwọn kan gbé wá fún ọjọ́ ìbí ẹ̀ lẹ́yìn ikú rẹ̀, torí ọjọ́ 3 kọ́mọ náà ṣọjọ́ ìbí ló kú. A sì bá àwọn aráàlú sọ̀rọ̀. Èyí lohun tí wọ́n sọ nípa ojúṣe òbí lórí ìtọ́jú ọmọ. Sọ pé bí Nàìjíríà ṣe rí láì fẹ́ tọ́mọ, Ọlọ́run a lè rọ́mọ tọ́ because wàhálà Nàìjíríà gan ti pa òbí kú. Ṣọ́ọ̀bì tó yẹ pé ó ń sá káàkiri pé nǹkan tọ́mọ máa jẹ nǹkan tọ́mọ máa mu ló ń sá káàkiri fún. Àti wá tán sọ pé kó lè tọ́jú, ṣùgbọ́n kò sí bóyá lè jẹ́ ọ́ndà bó ti lè wù kó rí, kò jẹ́ kí òbí kó fọmọ ṣe tàfàlà because ọmọ ọjọ́ ọ̀la wa ni wọ́n. Kò sí nǹkan tó ń gbọ́dọ̀ gbé wá síwájú òbí tó bí wọ́n pé àwọ̀ mo fi méje mi ráyè tẹ́ńsìn kíníkan òbí gbọ́dọ̀ ráyè fọmọ ẹ̀. Tó bá yẹ pé bó ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ lóòótọ́ tọmọ yẹn ti ń sọ fún àwọn òbí yẹn pé ó ń ṣe mí báyìí ló ń ṣe mí ní ìgbẹ̀ kíní o tí wọ́n ti gbé gbèsè nǹkan tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ because màmá ti mọ̀ bàbá ti mọ̀ ẹ mọ̀ bóyá kò dẹ̀ kọ̀ ọ̀rọ̀ ọmọ sí pé ọ̀rọ̀ ọmọdé kí ló ń sọ kò lè ṣẹlẹ̀ nínú ayé tàwa yìí kò sí àdìsọ́ pé kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ torí ayé ti yàtọ̀ kò dàbí ayé ìgbàanì ayé ti yàtọ̀ ń sìn so àwọn òbí agbọ́dọ̀ káràmásìkì mọ́ ọmọ wa nǹkan kò sí kan tó gbọ́dọ̀ fi lọ̀ wá kábó sọ pé wo fi mílíọ̀nù rẹ mo ṣe lọ látàárọ̀ máa pa mí jàre mo jẹ́ ẹ̀sìn mi rárá agbọ́dọ̀ fàyẹ́lẹ̀ fáwọn ọmọ wa. Nípa opinion tèmi, alákọ̀ọ́kọ́ ni pé iléèwé fa eléyìí tó pọ̀ jù. Reason ni wípé kí ni òbí ń sanwó fún lórí ọmọ. Security bẹ̀rẹ̀ ò tight tó. Tí security bẹ̀rẹ̀ bá tight, kò lè ṣẹlẹ̀, nǹkan tó ṣẹlẹ̀ yìí ò lè ṣẹlẹ̀ láíláí. Ẹ ní láti wá bóyá àwọn tó máa monitor àwọn ọmọ yẹn, bóyá ìkànnù hostel yìí kó dúró síbẹ̀, ìkànnì hostel yìí kó dúró síbẹ̀ tó yẹ pé anything ò lè máa happen nínú hostel kọ̀ọ̀kan. Ìgbà tó yẹ kó bí kó lórí ọmọ ó pọ̀ gan, ó pọ̀ kàjẹ́ gbọ́dọ̀ even tí èèyàn bá lóun máa kà kò lè kà tán. Alákọ̀ọ́kọ́ nínú èyí tó wá jẹ́ pàtàkì níbẹ̀ ni pé òbí gbọ́dọ̀ máa mójútó ọmọ ẹ̀ often and often. Ẹ understand? Tí òbí bá ń lọ wo check ọmọ ẹ̀ níléèwé maybe once in a month, mi ò rí i pé ó ti pọ̀ jù, ẹ̀kan láàrin oṣù kó máa lọ wo ọmọ ẹ̀ báwo làlàáfíà ọmọ ní kí n wá bọ́ school mi wà tó yẹ pé wọn ò kí ń allow òbí láti jẹ́ kó wọnú school until tó bá tó pé wọn kò yẹ kó rí bẹ́ẹ̀. Òbí ní access láti wá wo ọmọ ẹ̀ torí nǹkan tó ń sanwó fún nìkan tó ń kó owó lé lórí ni future ọjọ́ ọ̀la wa nìyẹn. So ìyẹn gbọ́dọ̀ wà important láti máa lọ check àwọn ọmọ wọn because nígbà tí èèyàn kó adúrú owó yẹn fún ọmọ pé kó lọ gbà lọ sí school kó máa sí pé bóyá mo mójútó ọmọ is very bad. Tíyàn bá fi ọmọ sí school èèyàn gbọ́dọ̀ make sure pé èèyàn kódà gan kó jẹ́ lọ́sẹ̀ẹ̀sẹ̀ kíyàn máa lọ wò ó tó bá ṣeéṣe kíyàn máa lọ wò ó lójoojúmọ́ kó máa lọ wò ó lójó because ibi tọ́rọ̀ ìlú yìí ń lọ sìn yìí kò sẹ́ni tó yé àfi kọ́lọ́n kó ṣe kí ni kó ṣàánú wa pàápàá lórí àwọn ọmọ kọ́lọ́n kó fún wa tọ́ kó fún wa wò kó dẹ̀ bá wa sọ wọ́n dèèyàn ńlá. So ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Bákan náà, Aláròyé bá agbaninímọ̀ràn kan Ọ̀gbẹ́ni Múyìwá Akíntúndé sọ̀rọ̀ nípa ojúṣe òbí, iléèwé àti aráàlú
láti dènà irú ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ báyìí. Wọ́n sọ pé màá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn òbí torí àwọn ọmọ tí Ọlọ́run fún wa ó fún wa ní gẹ́gẹ́ bí àti àìsàn ó fún wa ní afúntọ́ ni wọ́n. Ọlọ́run nìkan ló lè tọ́ ọmọ, kò sí nǹkan tó bí lè ṣe lórí ẹ̀, a máa kàn wọlé gbìyànjú náà ni. Ẹni tó bá yege kó má wọlé máa yangàn pé òun yege. Ọlọ́run ló yẹ kó yege, Ọlọ́run ló yẹ káwọn ọmọ yẹn gbọ́ nǹkan tó ń sọ fún wọn, Ọlọ́run ló yẹ kán gbọ́ gbẹ̀. Ìgbà táwọn ń dàgbà àwọn òbí wa tó máa ti di pé ọmọ kan fẹ́ yà pátá táwọn kẹ̀dẹ̀rí àwọn ò lè tọ́jú ọmọ yẹn bóyá àwọn mọ bó ṣe ń nà ọmọ. Irú bàbá tó bí mi lọ́mọ, bàbá mi ò mọ bó ṣe ń nà ọmọ. Ìwọ́n jọ́ tó bá ṣẹ̀ báyìí kékeré tó ti máa ṣe ńlá tó wọ́n ti ṣe nǹkan fún ẹ̀, jọ́ tó bá ṣe kékeré báyìí bó ṣe òkúta ló wà lọ́wọ́ wọn máa làámú ẹ lórí ni. So àwọn ọmọ bó ṣe ń nà wọn, ọmọ bó ṣe ń bọ́ wọn ibọ̀ tó ń ná àwọn àbúrò tàwọn particularly àbúrò wọn ó jẹ́ last born bàbá àti ìyá wọn, bàbá wọn, màmá wọn. Ibẹ̀ náà máa mú wa lọ tó máa lọ tọ́ wa. Wọ́n dẹ̀ máa gbójú wọn kúrò bẹ́ẹ̀ ni. Wọ́n nà ẹ́ ó dápá lára wọ́n máa gbójú wọn kúrò bẹ́ẹ̀ ni, kò sí nǹkan tó kàn wọ́n, wọ́n ní dá sí ibi kan wọ́n mọ̀ pé ọjọ́ ọ̀la ẹ̀ náà tún ṣe. Ṣùgbọ́n kò sí irú yẹn mọ́ sí. Tẹ́ bá tiẹ̀ ní pé bóyá ọmọ tó wà ní bóyá ọmọ neighbor yín ẹni pé ẹ fẹ́ bá wí, nǹkan tẹ́ bá rójú tó àwọn òbí ẹ̀ máa fi wò yín. Ẹ bá mi fọmọ mi lẹ̀, má bá mi bá ọmọ mi wí. Ká tó bọ̀ sí ilé ìwé, wọn tẹ̀ ní jẹ́ kí ilé ìwé kó fọwọ́ kàn wọ́n rárá. So àwọn òbí agbọ́dọ̀ kọ́kọ́ lura wa ná. Irú ìwà wo lèmi náà wù? Irú ìwà wo ni mò ń wù nílé táwọn ọmọ wò? Torí àwọn ọmọ tá à ń rí yìí sìn, particularly àwọn ọmọ sìn, àwọn tá à ń pè ní internet age children yìí, ọgbọ́n táwọn gan mọ̀ ó ju tiwa lọ. So tá bá ń hùwà nínú ilé tá rò pé bí àwọn ò rí wa, wọ́n rí wa ju bá ṣe rò lọ. So ìyẹn ni ká kọ́kọ́, mi ò bá wọn tí ó pàdánù ọmọ mi ò bá wọn wí, because kò sí bí ẹ̀mí sọ tẹ́lẹ̀ kò sí bá ṣe lè wọ ọmọ tó, Ọlọ́run nìkan ló máa bá wọ ọ̀bọ tó yẹ kí àwa gẹ́gẹ́ bí òbí ká kọ́kọ́ hùwà ara wa ná. Báwo la ṣe ń bá àwọn ọmọ wa gbé, báwo la ṣe ń bá àwọn aládùúgbò wa gbé, ṣáà ń bá wọn gbé pẹ̀lú ìfẹ́ ni. Then ọmọ tó wọ́n máa yà pátá àti mọ̀ láti kékeré láti máa kó tí wọ́n yà pátá, ó dẹ̀ yẹ ká bá wí, ká fi ẹ̀mí Ọlọ́run ká fi kọ́, ká dẹ̀ fi iye oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ lé ayé ká fi hàn ọmọ náà pé ọ̀nà báyìí ò dáa. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí tọmọ bá ṣẹ̀ wọ́n ṣe máa fọwọ́ ra lórí náà máa wá káàkiri. So kò yẹ kí a máa ṣe ìyẹn gẹ́gẹ́ bí òbí, torí ọjọ́ iwájú wọn òun ló yẹ ká máa wá bá ṣe máa tún ṣe. Kò ṣe pé bóyá kankan máa pé ọmọ yìí ẹ má fọwọ́ kan ọmọ mi. So then àwọn òbí wọn tún ráyè, ọ̀pọ̀lọpọ̀ òbí ńgbà táwa ń dàgbà tí bàbá máa wá ó máa jáde káàkiri, ó máa lọ káàkiri, but ìyá ló máa dúró. Ìròyìn báyìí sìn, bàbá mi fẹ́ ìyàwó tó pọ̀, but ìyá mi ló dúró fún èmi àti ẹ̀gbọ́n mi, ìyá mi ló dúró fún wa ní gbogbo ìgbà. Bí ẹ pé gbogbo pé wọ́n fẹ́ tọ́ ọmọ, wọ́n ṣe kíní kan, àwọn náà wà ń bẹ̀. Ọlọ́kùnrin ò fi bẹ́ẹ̀ ráyè, but nísìnyí obìnrin gan náà ráyè. Ìfà ọkùnrin tiẹ̀ máa ń ráyè ju obìnrin lọ nínú ẹbí mi sìn. So ó yẹ kí a fi àyè rẹ̀ fún àwọn ọmọ wa, kò sí bá ṣe lè ṣe tó. Yá mọ̀ pé nísìnyí nǹkan le ju ẹ̀tẹ̀lẹ̀ lọ, oníkálukú ló gbọ́dọ̀ máa wá bó ṣe máa rí owó tó máa fi tọ́jú ilé, tó máa fi tọ́jú ọmọ, tó máa fi tọ́jú everything gbogbo ẹ̀. Ṣùgbọ́n bó ṣe yẹ kó rí tó náà yẹ ká ráyè fún àwọn ọmọ wa. So àìráyè fún àwọn ọmọ wa tó òun ló máa ń fà pé tó bá ti dé bóyá wọ́n bọ́jú lọ sí school, wọ́n lọ sí boarding school, wọ́n máa wùwà pálapàla. Tó bá ìpàrà ìtọ́jú ọmọ ní àdìmọ́ àṣọ bẹ́ẹ̀. So ìyẹn ni ti àwọn òbí. Àwọn kan sọ pé kò yẹ ká máa fi ọmọ sí boarding school, bó yẹ kó máa lọ láti ilé. Kò sí èyí tí ò ní àlébù tiẹ̀. Tọ́mọ lọ láti ilé gan náà, àìmọye ọmọdé tó ń lọ láti ilé tó yẹ pé ìwà pálapàla tó ń wù, tó bá ṣe ń wù láti tà báyìí, tó bá kú díẹ̀ kó dé ilé, ó máa yí padà. Mo ní ọmọ kan tó yẹ nígbà tí tèmi ń dàgbà tí mo wà ní secondary school, ó ń gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n yẹn burú gan, ọmọbìnrin ni, ẹ̀gbọ́n yẹn burú gan tó yẹ pé kò ń fẹ́ kí ó tiẹ̀ jáde rárá, kó tiẹ̀ ní ọ̀rọ̀ pẹ̀lú ọmọkùnrin ọ̀kan rárá. Títọ́ ọmọdé fi gboyún wá sílé, ẹ̀gbọ́n yẹn ò mọ̀. Àti tó bá ti ń lọ síléèwé, a ti mú aṣọ ilé, a ti mú dání sínú báàgì ẹ̀ tẹ́gbẹ́ ò ní mọ̀. Tó bá ti kò ní lọ síléèwé, ó kàn máa lọ sílé ọ̀dọ̀ ọkùnrin àfẹ́sọ́nà ẹ̀ ní títí tó fi gboyún. Ìgbà tó gboyún gan, ó ti sọ pé gbọ́n ló fóun lóyún.
àwọn ará àdúgbò sọ pé báwo ó ní ẹ̀ṣẹ́ àwọn ọ̀gbìn kì í jáde tó bá ti ń lọ sí iléèwé tó bá tẹ́gbọ̀n bá ran ní iṣẹ́ ẹgbẹ́ máa tutọ́ lẹ̀ ní pé tọ́yọ̀ gbọ́dọ̀ gbẹ kó tó dé so kò ń jáde àwọn èèyàn wá wò kí báwo ló ṣe ṣe àgbà tó wá tẹnu tó wá fẹ́ sọ pé gbà tó ń bá ti lọ sí iléèwé òun lọ sí iléèwé òun lọ sọ́dọ̀ ọ̀rẹ́kùnrin òun ni so ohun kan mo sọ pé kò sí bá ṣe lè tọ́mọ tó Ọlọ́run nìkan ló máa bá wa tọ́mọ so à ń láti máa fi àyè lẹ̀ láti máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ kọ́ ó ṣe pàtàkì láti máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ ẹ bá wo orú kéèsì sáǹsọ yìí sìn kéèsì Sylvester yìí sìn ọmọ yẹn ìwà ẹ̀ yí padà nígbà tó dé stage kan ní school káwọn òbí dẹ̀ bá sọ̀rọ̀ ṣe ló ń ìjọ kan wà tó sọ pé ó fẹ́ sọ̀rọ̀ kan but gbà tó lè pé àwọn òbí wọn tún fi bẹ́ẹ̀ gbá nǹkan tó ń sọ ó tún yí ọ̀rọ̀ yẹn padà so gẹ́gẹ́ mọ́ ìsọ̀bẹ̀ ò bá wọn wí èyí tó ṣẹlẹ̀ ọdún ṣẹlẹ̀ agbọ́n láti máa bá wọn kẹ́dùn ni Ọlọ́run jẹ́ kí ló ṣẹlẹ̀ sí èèyàn kan náà àbí kó ṣẹlẹ̀ sẹ́lòmíì but a gbọ́dọ̀ máa bá àwọn ọmọ máa rọ sọ dáadáa léraléra so kó tó di pé wọ́n lọ sí school then ti iléèwé wà tó ń bá ti fọmọ sí iléèwé ó ti di ọmọ yẹn ti di pé ẹ̀yin lẹ gbọ́dọ̀ tọ́jú ẹ̀ ẹ̀yin lẹ gbọ́dọ̀ wá bó ṣe máa kò ní kẹ́ máa fi nǹkan pamọ́ kí nǹkan ṣẹlẹ̀ kán mọ́ wá rí kó máa fọ fún yín pé nǹkan báyìí ṣẹlẹ̀ sóhun kẹ́ máa wá máa bá ṣe máa fi pamọ́ tó fi ń pamọ́ yẹn ló di pé àwọn ọmọ yẹn wá ya ìpátá sínú iléèwé wọn wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe oríṣiríṣi gẹ́gẹ́ bí a ṣe sọ àwọn ọlọ́pàá ṣì ń ṣe ìwádìí lọ́wọ́ sí wa lè sọ pé báyìí wọ́n ṣe sọ náà ló ṣe rí but at least nǹkan tó ti jáde ó fi hàn pé iléèwé yẹn gan wọn ò ṣe nǹkan tó yẹ kán ṣe ọ̀pọ̀lọpọ̀ iléèwé tó ń ṣe ń sìn gan pa wọn ò rí máa ṣe boarding school àbí private public even ètò pé day school gan náà kò sáàyè fáwọn ọmọ láti fi ṣe eré níléèwé wọn kò sáàyè fún wọn láti fi gbé nǹkan tó ń pè ní bóyá recreation ní ìlú ọ̀jẹ́ àwọn tó jẹ́ olùkọ́ wọn gan náà ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe iṣẹ́ olùkọ́ ń sìn kó jẹ́ kí wọ́n wù wọ́n láti ṣe olùkọ́ gbà tó wáṣẹ́ tán ríṣẹ́ òun náà fi lọ bọ́ sí iṣẹ́ olùkọ́ so kò jẹ́ kò dàbí ìgbà kan tó yẹ pé kó tó lọ sí ilé ìjọba kó lọ sí teacher training school wọn á kọ́ ẹ bọ́n ṣe ń lè tọ́mọ torí tọ́mọ bá ti kú òǹlé tó bá ti lọ sí ilé ìwé èèyàn gbọ́dọ̀ mọ ó gbọ́dọ̀ ní kò jẹ́ kí bí àkàn sọ pé ẹ kàn wá sí school lásán ẹ gbọ́dọ̀ ní nǹkan tí ẹ máa ṣe lórí ọmọ yẹn so wọ́n máa ń kọ́ wọn ní teacher training school gbà yẹn bọ́n yẹn ò sí mọ́ ń sìn tọ́mọ bá kan ti jáde school tó bá ti wáṣẹ́ títí òríṣẹ́ ó máa lọ sí teaching ara nǹkan tí ó ń wà tó ń fà á sí nìyẹn. gẹ́gẹ́ bí society èèyàn kan ló máa ń bímọ gbogbo abúlé ló máa ń kọ́ ọmọ yẹn gbogbo àdúgbò community ló máa ń tọ́ ọmọ yẹn ṣùgbọ́n àṣeyẹn mọ́ sí ẹ gbọ́dọ̀ tábà tí ẹ wojú ọmọ mi bá kan òbí ẹ bá tó bá sọ fún òbí ẹ wọ́n máa sọ fún yín pé kí ló kàn ẹ́ bẹ̀ ṣé ọmọ ẹni so ó yẹ káwa náà gẹ́gẹ́ bí community àbí society ká mọ̀ pé kò ń ṣèyàn kan ló ń tọ́jú ọmọ Ọlọ́run ló ń bá wa tọ́jú ọmọ yẹn sàgbà ṣùgbọ́n gbogbo náà la gbọ́dọ̀ rí pé ọmọdé ò bá ṣe nǹkan tí ò dáa ó yẹ ká lè bá wí pé nǹkan tó ṣe yìí ò dáa tí wọ́n bá tiẹ̀ ná gan kó tẹ̀ sọ pé àkó dáa kó ṣe báyìí ọmọ mi ń wà tó yẹ pé kó máa rìn káàkiri adẹ́rìí pé ó rìn káàkiri ẹ̀dẹ̀ máa sọ fún pé ń bò ló ń lọ ọmọdé àsìkò tèmi wọ́n sọ pé yẹ gbọ́mọgbọ́mọ wà lóòótọ́ ṣùgbọ́n kó tó di pé wọ́n lè gbé ọmọ kan sọ pé wọ́n gbé àwọn ará àdúgbò àti kọ́kọ́ wá díẹ̀ pé kí ló ṣe ọmọdé yìí ń bo ló ti wá ilé bàbá wo kíní kan so ó yẹ káwa náà as society as community ká lè ṣe ẹ̀tọ́ wa. ní báyìí a gbọ́ pé àwọn mọ̀lẹ́bí náà ti gba gbajúgbajà agbẹjọ́rò ní olóyè Fẹ́mi Fálànà láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìgbẹ́jọ́ ní pẹrẹu lórí ìṣẹ̀lẹ̀ yìí bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá lọ́wọ́ àwọn ti tẹ mẹ́ta lára àwọn afurasí ọ̀daràn akẹ́kọ̀ọ́ tó ṣiṣẹ́ ibi yìí. Faith Adébọlá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé.